Africa Content TV. فكفرت بأنعم فأذاق الله لباس الجوع فأذاق الله لباس الجوع والخوف والخوف ìlú wo ni orílẹ̀-èdè wa Nàìjíríà ní sí mo la fẹ́ tèmi mọ̀gbọ́n safety place ẹjọ́ mo la fẹ́ tèmi Àbújá ẹbíbẹ̀ wọ́n mà wá mà àbíbẹ̀ ẹ̀kọ́ orú oorun tí mo lè sùn gbàdá ní mọ̀gbọ́dọ̀ sùn l'Àbújá àdọ̀kọ̀lá aago méjìlá láàrin ní Kútọ̀nù táráwọ̀ ẹ̀dọ́ tó ń tajà sí kálukú ṣe fàájì. Àfẹ̀mọ́júmọ́ ìní mo ti Kútọ̀nù dé aago kan aago méjìlá àkódà nígbà tí dọ́tà ń lọ àwọ̀ Kútọ̀nù aago méjì lóru àwọn èèyàn yìí ń ṣeré ń ta kódà táwọn ọlọ́jà tó ń tajà láago méjì òru ìbáwa náà ṣe bẹ́ẹ̀ ni nígbà kan tí wọ́n bá jẹun alẹ́ tán ní Kánò láago méjì onímọ̀bọ̀ ọdún mọ́tò láàmà bọ̀ wá sísàlẹ̀ yìí láago méjì wa ní Ìlọrin láti Kásùnbà mọ̀ àkọsẹ́ èèyàn lè dẹ́wò ní nígbà táwọn bọ̀ lánàá ilẹ̀ ṣú wa torí Kútọ̀nù láti ń bọ̀ àwa ń bọ̀ lánàá àwọ̀ ọ̀dún Èkó orípa aago mẹ́sàn-án ti lù ká tó wọ̀ ọ̀dún Èkó tọ́ ọ bá rí bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ sáà ní sùn wọ́n yẹ ẹ̀yà máa ń lọ àyà ẹ̀yà máa lọ tọ̀ wọ́n wá sọ fún dráìvà àtẹnudójókòó ti wáyé pé tí ẹni ojú yìí tẹ́ ẹ̀ràn kankan síwájú tí ẹ bá ilé ní tọ́ọ̀tì náà ìrìnà tó ṣe báyìí lórí títì. Wọ́n ní àwọn làwọn ṣe nǹkan báyìí àwọn akùnrin ni ohun àti ọkọ rẹ̀ àti kò àtàwọn ọmọ ẹ̀ ọ̀bẹ̀ kò yí lọ ẹ̀sì sàmúlẹ̀ kó àkó yí lọ àkó ìwọ́n má béèrè ilẹ̀ wọ́n má béèrè àwọn ọmọ bí ọkọ rẹ̀ kówó sí kó gbé fún akáìmọ̀ lọ kó tó dé ọlọ́run olówó kankan àkọlọ́dà rẹ̀ ẹ̀ lòó ọkọ̀ ti wá mú tí yóò wá ń tẹ̀lẹ̀ lédé ń tẹ̀kùtẹ̀ ẹ̀bọ̀
nígbà tí ó dé ní ọba àwọn èèyàn ní ẹjọ́ òkòwò ó ṣe wọlé wọ́n ní lọ́rẹ̀ mú jíjẹ fún wọn tó bá wà nílé wa ìwọ́n là dúró dé ẹ̀jẹ̀ ajẹun kó tó nípa ìjọba lọ nígbà wọn yọ ìbá lápò ló tó wà pé ọtí dáná lu ìrìnsí rí ọtí sá lọ. Ojúlówó èdè mọ́jẹ́ tí wọ́n tún wá sọ ilẹ̀ òbí bàbá ara ní. Bímọ kánú yasina ọ̀rọ̀. Ọlọ́run ní wọ́n bá ṣe bẹ́ẹ̀. Èyí ti pé mo ṣe bẹ́ẹ̀ lásán. Bímọ kánú yasina ọ̀rọ̀. Bímọ kánú yasina ọ̀rọ̀. Ẹ jẹ́ kí a fẹ́ràn ara wa. Ẹ jẹ́ ká fẹ́ràn ara wa. Nǹkan mẹ́ta ò gbọdọ̀ bọ́ fún yẹn. Mẹ́ta. Nǹkan mẹ́ta yẹn ó láwà láti ọ̀fíìsì lórílẹ̀-èdè. Ẹkọ́nọ́mì ò lè dáa. Bá a bá ti kó omi mẹ́tẹ̀ẹ̀ta ni tọ́lọ̀ ń bá mi náà rí sí pẹ̀lú òkú ọlọ́run ẹkọ́nọ́mì wa ti jà. Alákọ̀ọ́kọ́ mi. Àlàádìlù. Àlàhádì. Déédéé láàrin ara wa. Tó bá ti wọ̀ fún mi. Tó ìjẹ́ pé ní ìwọ̀ náà, àwọn tó pàdé. Àwọn fara nira wa. Ẹni ó lówó lọ́wọ́, ó jẹ́ káwọn èèyàn mà. Àwọn ẹwà wọn dáàyàn dáàgẹ́gẹ́ fún bí àwọn sínétọ̀ wa, àwọn arásọ̀fẹ́ fún wa. Ebá wà lá kò sóyí láì nígbà yìí tí wọ́n fi lọ. Àwa lára wọn ń sẹ́wọ̀n kò dédé jíṣẹ́. Ṣé wọ́n ń jíṣẹ́ fún wa? Ẹ̀yìn wọ́n ti àtàrà wa dé. Àlàádìlù. Àwùsá lọ́dọ̀ wa lókè náà, àwọn ń lọ ọbẹ̀, wọ́n délé wọ́n ń jíṣẹ́. Àwọn ẹlẹ́yìn ò jíṣẹ́. Ẹ wá lápúrò táre wá ní Nàìjíríà ọ̀dá Nàìjíríà kí ló bàjẹ́ lára Nàìjíríà? Ìkàkọ̀ òun Nàìjíríà. Àwọn èèyàn tá wà Nàìjíríà lọ́ta ara wa. Àlàádìlù. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní pé kí á ká wà lórí ipa ní déédéé láàrin ara wọn. Láti déédéé. Àlàmánà. Lẹ́yìn náà, ká fi inú kára wa tán. Àmánà yẹn ṣe pàtàkì. Àmánà yẹn bá a bá ti ní àmánà tá a lè fi ẹ̀mí tára wa tán. Ó parí. Ẹ̀kọ́nọ́mì wa ọ̀dà. Ibà fi gbára wa gbọ́. Palliatives yẹn ni wọ́n fún akẹ́ òní. Bàbá wo yìí ló kú. Ẹgbẹ́ náà sọ fún mi pé mo hà dédé yìí. Àlàmánà. Palliatives yẹn ni wọ́n wọ́n fún wa. Ẹni tó ní wọ́n wọ́n palliatives palliative ọ̀pọ̀ fẹ́ kébi ọ̀pá wa ni. Nígbà táwọn táwọn wa kọ́lé lọ́wọ́ sọ fún kò kú kébi ọmọ àwa wá yìí kọ́. Àwọn ìṣòro Nàìjíríà ọ̀dà pẹ̀lú kíni kí ló bàjẹ́ lára Nàìjíríà? Ìjọba ọ̀bàjẹ́ lára Nàìjíríà àwọn alábàjẹ́ lára ara wa, àwọn aláàlójú àánú. Ní Kánò lọ́dọ̀ wa lọ́wọ́, bàbá oyè ló wọ́n tó gbogbo ẹ̀ka lẹ́nu. Ráìsì, sèmófìtà, òróró, iyọ̀, ṣúgà, kálukú wọn náà rí lórí spaghetti, gbogbo ẹni bẹ́ẹ̀ wọ́n tó kalẹ̀ wọ́n tó bẹ́ẹ̀ lọ lórí fíìdì wọ́n ní kálukú ọmọ wa wọlé ẹ máa wá gbé kálukú ọmọ gbé tiẹ̀ lọ́kọ̀ àwọn rí tí wọ́n gbà àbí nígbà mo béèrè lọ́wọ́ àwọn èèyàn lọ́yọ̀ ṣe ti nígbà mo dé wọ́n ní wọ́n tó láìsí kan sórí títì lórí káàbì kan àwọn èèyàn wà á bò wọ́n fàyà mọ́ra wọn lọ́wọ́ ẹnìkan kan wà ní ìlú lọ lé ẹgbẹ́ kí ló bàjẹ́ lára Nàìjíríà. Inna Allah la yadhlimu an-nasa shay'an. Àwọn alábàjẹ́ o, Nàìjíríà bàjẹ́ o. La yadhlimu an-nasa shay'an. Walakinna an-nasa anfusahum yaslimun. Walakinna an-nasa anfusahum yadhlimun.
déédéé. Àmánà. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀. Àmánà. Lágbára wa gbọ́ ká lè fi nǹkan pamọ́ sówó ara wa. Ẹni a bá rán lọ rú Àbújá tó bá lọ tó bá dé kó jíṣẹ́ fún wa. Ká lè mọ̀ pé kan rí la ṣe tá a fi rán lọ. Ẹlẹ́ẹ̀kejì lọ. Ẹlẹ́ẹ̀kẹta ń bọ́. Àtàkùwà. A wà ní ìbẹ̀rù Ọlọ́run ni. Ẹnìkan kọ̀ bẹ̀rù Ọlọ́run ní ìsìn. Èèyàn mẹ́rin lọ́pàá sọ bá nù wà lẹ́nìí. Tó rántí kí àwọn òkè bọ́ bá bá sọ bá ara rẹ̀. wọ́n pààrọ̀ o. Ẹni tí bẹ̀rẹ̀ ìrìn ọ̀pọ̀ ní ẹ̀rù. Wọ́n bá mọ̀ ọ̀yẹ́ kọ́kọ́ wọ́tọ́ pé ìwọ aṣọ bá. Yá ayyuhal ladhina amanu taqullaha. Ọlọ́run ní ẹ̀yìn èèyàn ẹ bẹ̀rù èmi Ọlọ́run ẹ bẹ̀rù mi. Walitanzur nafsun ma qaddamat lighadin. Lẹ́yìn pé kẹ́ ẹ bẹ̀rù mi ẹ máa wá ṣe gbogbo tẹ́ ń bá ń ṣe é lẹ̀ fọ́jọ́ ọ̀la. Ntẹ́ ẹ bá múra fọ́jọ́ ọ̀la náà ni yóò ṣe déédé. Wattaqullaha. Ẹ bẹ̀rù èmi Ọlọ́run walitanzur nafsun ma qaddamat lighadin. Ntẹ́ ẹ sì ṣe fọ́jọ́ ọ̀la bẹ́ẹ̀ ṣe ṣe fọ́jọ́ ọ̀la ó ní ẹ ti ju ẹ̀ kálẹ̀ wattaqullaha. Wattaqullaha. Ó ní ẹ tún bẹ̀rù èmi Ọlọ́run. Inna Allaha khabirun bima ta'malun. Ọlọ́run ní kò sí ìdájẹ́ tí mo ní fún yín ní o. Inna Allaha khabirun Masha Allah. bima ta'malun. Òfin Ọlọ́run ẹ̀dí àtẹ̀lé ká bẹ̀rù Ọlọ́run ká ní òun láàrin ara wa ká sì ní ìfọkàntán títà. Yóò bára jà Gbogbo àwọn tó ń bá bàbá wa Àkàndé ṣiṣẹ́ ní rédíò àwòsùnmọ̀ yìí àmánà ní ẹni wọn bá ní àmánà wọn ò ní múra sí kankan bẹ́ẹ̀. Àmánà ní èló ni bàbá fẹ́ fún wọn ṣùgbọ́n lọ́wọ́ máa ṣàánú bàbá àwọn tí a